Aara sán pa agbábọ́ọ̀lù yìí lásìkò tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́. Ṣe lọ̀rọ̀ ọ̀hún di bóòlù yàgò fún mi lásìkò tí Aara burúkú kan sán lójijì tó sì pa agbábọ́ọ̀lù kan olóògbé Septin Rahaja tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ní pápá ìṣeré ńlá ti Siliwangi tó wà lágbègbè West Jaffa lórílẹ̀‐èdè Indonesia lọ́hùn-ún. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 4:20 lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 10 oṣù kejì ọdún 2024 yìí ni olóògbé náà ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ tí wọ́n ń pè ní Subang lórílẹ̀‐èdè wọn. Ìdíje bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ kan ló ń kópa nínú rẹ̀ lọ́wọ́. Lójijì ni olóògbé ọ̀hún tó jẹ́ ẹni ọdún 35 ṣubú lulẹ̀ gbalaja lẹ́yìn tí Aara burúkú kan sán lù ú. Ṣe làwọn ẹgbẹ́ rẹ̀ gbogbo sáwọ̀gbẹ́ lọ nígbàrà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ pé kì í ṣe lójú ẹsẹ̀ tí Aara ọ̀hún sán ló pa olóògbé ọ̀hún. Wọ́n ní ó tó nǹkan bíi wákàtí kan lẹ́yìn tí Aara náà ti sán tí kò sì rẹ́nì kankan tó máa súnmọ́ kó tó kú. Àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè ọ̀hún ti ní ọ̀rọ̀ Aara sísán pa àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè wọn ti fẹ́ máa di gbogbo ìgbà báyìí nítorí pé lọ́dún tó kọjá yìí náà Aara burúkú kan sán pa agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè náà kan lásìkò ìdíje pàtàkì tí wọ́n ṣe láàrin ìlú wọn. Lójú ẹsẹ̀ tí ẹni agbábọ́ọ̀lù náà tọ́jọ́ orí rẹ̀ kò ju ọdún 13 lọ ti kú ní tiẹ̀ lẹ́yìn tí Aara ọ̀hún sán lù ú tán. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.